gbogbo wa náà là ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ará Ìwó àwọn olódò ọba nípa àṣìyàn ọba tó yàn. Ẹ ń gbọ́ bí yẹn ṣe ń ṣe katakata kírú ẹ má sọ pé Ọọ̀ni ìṣe náà fi délé fún ọ̀hún abọ̀rìṣà tí ò bá sẹ́ni tó lè jáde láti sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí àwọn ọmọ kéékèèké bá gbọ́ wọ́n máa ní tòótọ́ ni bó ṣe rí náà nìyẹn tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀. Irú ẹ̀ náà ló tún fẹ́ ṣẹlẹ̀ ní Ọ̀wá Òbùkún yìí. Gbogbo wa la mọ ìdílé tó ń jọba ní Ọ̀wá Òbùkún. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣe ń bẹ̀ tí Ọlọ́fin Àdìmúlà bàbá wa Ọ̀nìrìṣà tí kò gbọ́dọ̀ má mọ̀ nípa ẹ̀. Nítorí nígbà tí ọba wọn ṣíṣẹ̀ wọ́n mú ẹran wá sí ààfin. Bẹ́ẹ̀ náà ni wọ́n kó bí wá láti wá sọ pé ọba ti ṣóṣù ní Iléṣà Ọ̀wá Òbùkún. Èyí tí a dẹ̀ máa gbọ́ àwọn babaláwo jókòó wọ́n ní kọ́ mọ́ àwọn ọmọ oyè tó kọ̀ wá. Gbogbo ẹ̀ náà ló ti ní àwọn ìgbésẹ̀ ìpìlẹ̀ tí àwọn bàbá ńlá wa ti ṣe pé eléyìí bá ti jẹ o eléyìí ló kàn. Ṣùgbọ́n nítorí tó wà ńbẹ̀ yìí ó ti ṣe fún àwọn tó wà níjọba nígbà kan rí. Gbogbo wa la mọ̀ pé ìdílé tó kàn nísìnyí láti jẹ ọba yẹn ni Arọ́mọràn. Àwọn Arọ́mọràn náà fi ọmọ ọba tiwọn náà lẹ̀. Àwọn ìdílé tó jẹ náà sọ pé àwọn náà tún lẹ́tọ̀ọ́ wọn fọmọ balẹ̀. Ṣùgbọ́n ẹni tí wọ́n ní fífá mú ìyàlẹ́nu ló jẹ́ pé fẹ̀rẹ̀ kílẹ̀ mọ̀ náà ti ní wọ́n ti lọ mú ẹlòmíì láti fi jọba nítorí pé ó ti ṣoore fún àwọn tó wà níjọba rí. Alore TV Alore TV nílé nínú òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n. Kókó ọ̀rọ̀ tí ó mú eléyìí wá kò ju ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí Báṣọ̀run Àgbákin tilẹ̀ Yorùbá lápapọ̀ ní gbogbo ibi tí káàárọ̀ oòjíire kóòtù oòjíire wà. A lẹ́tọ̀ọ́ láti máa sọ ohun tó bá kù díẹ̀ káàtó. A ò fi léyìí tàbùkù èèyàn kan tàbí láti fi yànyàn kan ní pọ̀ṣì. Ṣùgbọ́n nǹkan tó bá bójú mu òun ló yẹ kí àwọn olórí wa kàn máa ṣe. Tó bá dẹ̀ fẹ́ ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ó ṣeé ṣe kó wọn má mọ̀. Àwọn bàbá wa Yorùbá ti sọ lówe wọ́n ní ọba tó gbọ́n kò dágbọ́n àwọn ìjòyè ẹ̀ náà gbọ́n ni. Bọ́ba kan bá gọ̀ kò dágọ̀ àwọn ìjòyè ẹ̀ náà gọ̀ ni. Gẹ́gẹ́ bí olóyè láti máa mójútó ohun tó bá ń ṣe nílẹ̀ Yorùbá ìdàgbàsókè Yorùbá òun náà látorí ẹ̀ jẹ oyè lọ́dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà olórí ọba aládé kábíyèsí. Èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìnyí Ọ̀wá Òbùkún bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ mú wà ní kóòtù ẹ má jẹ́ kí a fojú nǹkan kékeré wo nǹkan tó so mọ́ àṣà àti ṣe torí pé ẹni tí ò bá yẹ lóyè tá a bá fi sí tó bá pẹ́ bóyá apá wa ò ní ka. Gbogbo wa náà là ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ará Ìwó àwọn olódò ọba nípa àṣìyàn ọba tó yàn. Ẹ ń gbọ́ bí yẹn ṣe ń ṣe katakata kírú ẹ má sọ pé Ọọ̀ni ìṣe náà fi délé fún ọ̀hún abọ̀rìṣà tí ò bá sẹ́ni tó lè jáde láti sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí àwọn ọmọ kéékèèké bá gbọ́ wọ́n máa ní tòótọ́ ni bó ṣe rí náà nìyẹn tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀.
irú ẹ̀ náà ló tó fẹ́ ṣẹlẹ̀ ní Ọ̀wá Òbùkún yìí. Gbogbo wa la mọ ìdílé tó ń jọba ní Ọ̀wá Òbùkún. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣe ń bẹ̀ tí Ọlọ́fin Àdìmúlà bàbá wa Ọ̀nìrìṣà tí kò gbọ́dọ̀ má mọ̀ nípa ẹ̀. Nítorí nígbà tí ọba wọn ṣíṣẹ̀, wọ́n mú ẹran wá sí ààfin. Bẹ́ẹ̀ náà ni wọ́n kó bí wá láti wá sọ pé ọba ti ṣóṣù ní Iléṣà Ọ̀wá Òbùkún. Èyí tí a dẹ̀ máa gbọ́, àwọn babaláwo jókòó, wọ́n ní kọ́ mọ́ àwọn ọmọ oyè tó kàn wá. Gbogbo ẹ̀ náà ló ti ní àwọn ìgbésẹ̀ ìpìlẹ̀ tí àwọn baba ńlá wa ti ṣe pé eléyìí bá ti jẹ o, eléyìí ló kàn. Ṣùgbọ́n nítorí tó wà ń bẹ̀ yìí, ó ti ṣe fún àwọn tó wà níjọba nígbà kan rí. Gbogbo wa la mọ̀ pé ìdílé tó kàn nísìnyí láti jẹ ọba yẹn ni Arọ́mọràn. Àwọn Arọ́mọràn náà fi ọmọ ọba tiwọn náà lẹ̀. Àwọn ìdílé tó jẹ náà sọ pé àwọn náà tún lẹ́tọ̀ọ́ wọn fọmọ balẹ̀. Ṣùgbọ́n ẹni tí wọ́n ní fífá mú, ìyàlẹ́nu ló jẹ́ pé fẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ náà ti ní wọ́n ti lọ mú ẹlòmíì láti fi jọba. Nítorí pé ó ti ṣoore fún àwọn tó wà níjọba rí, wọ́n wá lo owó agbára òṣèlú. Gbogbo wa la mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́, pàápàá ilé ẹjọ́ gíga, ó yẹ kí á dúró káwo bí tí ilé ẹjọ́ máa dá sí. Torí gbogbo ọ̀wọ́n ìjà ló ṣe é parí. Ìjà baálẹ̀ tàbí ẹnìkan ti jọba kò ṣe é parí láì ṣe ilé ẹjọ́ nìkan ló lè dá. Nítorí pé kò sí ẹni tó lè parí ẹ̀ kó ní kẹ́nìkan kó dúró nígbà tí wọ́n ti ń pè ní kábíyèsí tàbí ti ẹni kejì kó dúró nígbà tí wọ́n ti ń pè ní kábíyèsí. Ọ̀rọ̀ tó bá dẹ̀ ti wà nílé ẹjọ́ kò yẹ ká máa wò pé kí ni nǹkan tí ọmọlé ẹjọ́ já mọ́. Bá ṣe fi ìwà, ìṣe, owó àti òṣèlú tá fi bá gbogbo ilẹ̀ Yorùbá jẹ́, gbogbo mẹ̀kúnnù àti tálíkà àbẹ̀lọ́run ìrètí wọn, gbogbo wa ti kó papọ̀ sí ilé ẹjọ́. Ilé ẹjọ́ náà ni ẹ̀yin tẹ́ jẹ́ adarí wa kò tún fẹ́ bọ̀wọ̀ fún báyìí, tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí, ìràwọ̀ sàn tó tóun tí àgbàlagbà tó ń pàtẹ́wọ́ sí ni, kò tẹ̀yẹ kó máa lọ bẹ́ẹ̀. Nítorí pé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn, kí ni nǹkan tí wọ́n fẹ́ dé bá. Ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà àwọn baba ńlá wa, ká dẹ̀ tẹ̀lé ìlànà kan tí Ifá tó bá sọ pé ká ṣe lórí ọ̀rọ̀ Ọ̀wá Òbùkún. Ó yẹ ká ní sùúrù ká wo ohun tí ilé ẹjọ́ tó máa dá nígbà tí ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́. Kò yẹ kí a wá sọ pé kí ni nǹkan tí ilé ẹjọ́ máa ṣe. Torí tí adájọ́ bá dá, tó bá lọ jẹ́ ibi tá rò pé igi máa wó sí ló máa wó sí, tó lọ wó sí ibi tí kò yẹ kó wó sí, ṣe mọ̀ pé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa dá wàhálà sílùú. Torí ẹni tó wọ́n dá láre àti ẹni tó dá lẹ́bi, àwọn méjèèjì wọn ò ní fẹ́ fojú ìwòra wọn. Àbá ní sùúrù káwo ohun tí ilé ẹjọ́ máa ṣe. Pàápàá gbogbo wa tí a wà ń bíbà yìí, àwa ẹ̀yin lọ́balọ́ba àti lóyè, ẹ jẹ́ kí a máa tẹ̀lé àṣà àti ìṣe. Kò sí wọ́n ní oṣù kárẹ̀ pẹ̀tẹ̀ kó rẹ́rù àgbà. Ẹni tí ó bá ti jẹ́ kábíyèsí adarí nílùú, torí ẹ̀ ni àwọn ìgbìmọ̀ ṣe wà, baálẹ̀ wà, olóyè wà, ọ̀tún wà,
aṣíwájú wà bàdá wà nítorí pé kí kábíyèsí etí wọn má di sí gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ nílùú ni ẹ wò nísìn kò sí àwọn bàbá wa ìyá wa tó tó ẹ̀ lè lọ sóko lọ́dáko mọ́ nítorí pé ogun àwọn ajínigbé ṣe bí gbogbo ilẹ̀ tí wọ́n ti ń gbéyàn yẹn ilẹ̀ Yorùbá náà ni kábíyèsí kan ló kà ń ṣe àkóso lórí gbogbo ibi tí wọ́n ti ń jíyàn gbé baálẹ̀ kan náà ló sábà nírú abílẹ̀ ìletò ibi tí àmọ́ ńgbà tí ó bá ti sí ìfọwọ́sowọ́pọ̀ kẹlẹ́mọ́ ńlẹ́mọ́ aláfẹ́ ńláfẹ́ kò sígbà tí èèyàn máa rí nǹkan kan pa ṣùgbọ́n tá a bá ń sọ olówó kò jẹ̀bi ládẹ̀ wà kò dẹ̀ sí òtítọ́ mọ́ òtítọ́ dọ́jà òkúta lówó lọ́wọ́ láàrin ìké ìwọ tó bá tíráì láti sọ pé o fẹ́ sọ òtítọ́ ọmọ tó wà níjọba tó wáyé pé ẹni tí ó ń sọ̀rọ̀ fún yẹn ọ̀rọ̀ ń tàbà báwọn bá ní títí jẹlé ẹ̀ àwọn nìkan lọ fi kọ́ báráàkì ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó sá sẹ́yìn ìdẹ̀ ń ṣe gbogbo ajá ló ń rí eégún tí kì í gbó a ò lè fi yanjú ní àwòdì polítọ̀mù má lè gbé òrò máa dìyẹ tí a bá ń sọ nípa Àgbàkin Báṣọ̀run kì í ṣe oyè kékeré nílẹ̀ Yorùbá gbogbo nǹkan tí a lè torí ẹ̀ joyè náà lára ẹ̀ náà ni tí a ń sọ yìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí a bá nà ní pọ̀pá ẹni tó bá bàtàbà kó lọ tún bẹ̀ ṣe mo mọ̀ pé gbogbo nǹkan tí a ń sọ yìí gbogbo wọn tó bá ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ kò yẹ kí agbára kan tún ga ju ilé ẹjọ́ lọ torí tẹ́ bá délé ẹjọ́ ẹ ò lè rí símbọ̀ gómìnà ńbẹ̀ ẹ ò lè rí símbọ̀ pírẹsidẹ́ǹtì ńbẹ̀ símbọ̀ tẹ́ máa rí ńbẹ̀ ní àmì Nàìjíríà ìyẹn jẹ́ pé kò sẹ́ni tí òfin kò lè mú kò dẹ̀ sẹ́ni tó ga kọjá òfin ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí nísìnyí òṣèlú ti fẹ́ ga kọjá òfin nítorí pé kò yẹ kí ọ̀rọ̀ kan wà nílé ẹjọ́ kọ́wọn kan máa ní kí ni nǹkan tí ilé ẹjọ́ máa ṣe nígbà tí wọ́n ti mọ bí tí ọ̀rọ̀ yẹn máa wó sí wọ́n tún wá gbé ìgbésẹ̀ láti máa tẹ̀síwájú pé ẹni tí wọ́n mọ̀ bóyá òun ló yẹ lóyè àbí ẹni tí wọ́n jọ ń dù náà ló yẹ lóyè kan wá gbé agbára lé ẹnì kan lọ́wọ́ àṣà ìdàlúrú ni so nítorí bí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ni wípé Yorùbá ti sùn tó bá yẹ pé àmọ́ nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe ni kò sí ẹni tó máa dán wò gbogbo àwọn ọmọ tá ń bí nísìnyí kò sẹ́ni kankan tí ó kọ́ ọmọ ẹ̀ ní káàárọ̀ òjìrè mọ́ ìyàwó kan kò mọ bọ́ọ̀mù ṣe máa kí oríkì ilé ọkọ ọ̀hún nígbà tó jẹ́ pé gbogbo ìtókàn òun kọ́ la ń ṣe èyí tí ó kàn òun la ń ṣe gbogbo wa ti gbà pé owó ló lè ṣe ohun gbogbo ọmọlúwàbí ṣe pàtàkì kò dẹ̀ sẹ́ni tó máa bímọ ẹ̀ tó máa sọ lọ́mọlúwàbí ìwà àti ṣe ló máa ń fihàn wọn láti jẹ́ ọmọlúwàbí èyí tí wọ́n ń ṣe ní Iléṣà lọ́ṣùn láti sọ pé ọ̀rọ̀ tó wà nílé ẹjọ́ wọ́n tún lágbára láti fi èèyàn joyè nígbà tí Ifá ti mú Àrímọ̀rọ̀ Adéwálé Michael gẹ́gẹ́ bí ẹni tí Ifá mú àwọn olóyè ìlú wọn ò fara mọ́ àmọ́ ńgbà tó ti jẹ́ pé àwọn tó wà nípò kò sí nǹkan tí olóyè ìlú fẹ́ sọ wọ́n bá sọ jù wọ́n lé ní títí jẹ́lé wọn ó jẹ́ kí oníkálukú gbà pé ká lajúlẹ̀ ká máa àmọ́ àwọn ò lè lajúlẹ̀ kí ta ló bọ̀ kókó wọ̀ so bí àwọn adarí wa
bàbá wa Bọ́lá Ahmed Tinubu pírẹsidẹ́ǹtì wa bọ́ bá ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yìí kò yẹ kó jẹ́ àsìkò gbà tí ó jẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ Yorùbá ló wà ń bẹ̀ torí gbogbo àwa Yorùbá Ọlọ́run jẹ́ ká nítẹ̀lọ́rùn ìgbà tí Haúsá wà ń bẹ̀ à ń lọ́gùn nísìnyí ó tún kọ́ ọmọ Yorùbá ìlà tó ń pariwo ó yẹ ká ní sùúrù ká wo ibi tí ọkọ̀ bàbá wa Bọ́lá Ahmed tó máa gúnlẹ̀ sí gbogbo wa dẹ̀ mọ̀ pé ibi tó ń kó wa lọ ibi tó máa dáa ni èbúté rẹ̀ ló máa kọrí sí wúrà àti fàdákà kó tó di mu tí a máa péjọ wò ó máa lanà kọjá ẹ jẹ́ ká máa rọjú. Aláàfin kò ní dé nígbà tí bàbá ní bí Ọlọ́run ṣe rán wọn nà wọ́n máa ṣe tọ́wọ́n bá tún rí wọn lọ́la àwọn òtórí tí ọ̀pọ̀ èèyàn ń wí bọ́ọ̀mù ṣe kí lọ́rọ̀ wọn máa tó kí ọ̀rọ̀ yẹn wá ṣọ́ọ̀kì mi pé gbogbo àwọn blọ́gà tó jẹ́ pé ohun tó máa jẹ náà ń wá fẹ́ mọ̀ gẹ́gẹ́ bí olóyè Àgbàkin níṣẹ́ ló yẹ kó sọ ọkọ̀ tó máa jẹ́ káwa ìbínú ṣùgbọ́n ṣe ni ọ̀rọ̀ tí bàbá sọ ni pé ibi kíkí lọ́mọlúwàbí ti bẹ̀rẹ̀ ọmọ òfẹ́ nìkan ti tẹ̀ bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bó ṣe máa dàgbàsókè ló jẹ wá lógún ọwọ́ náà máa gbọ́ nǹkan tí à ń sọ yìí àtúnṣe dẹ̀ máa wà ìpàdé lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ó tún máa padà sí ọ̀dọ̀ bàbá wa Ọ̀ọ̀nìrìṣà lágbára Ọlọ́run àpapọ̀ ní ìkùnmọ́ à ń pẹ́ lóyè à ń dàgbà à ń pẹ́ láṣẹ gbogbo àwọn tí ó ń sọ̀rọ̀ lóríṣiríṣi sí wọn bàbá wa Ọ̀ọ̀nìrìṣà dàbí igi ọsàn tó pọ́n tí gbogbo ayé fẹ́ mu lórí ẹ̀ ẹ mọ̀ pé ọ̀nà kọ́nà lóní kálukú máa bá ká tiẹ̀ ẹlòmíì alẹ́kùn mọ́ ẹlòmíì àká gẹ́gẹ́ ẹlòmíì àpọ́n sókè síbẹ̀síbẹ̀ igi yẹn ó tún padà dàgbà ó tún padà so èso ni òun ni ọ̀rọ̀ tá a kà ní ìwé Yorùbá wọ́n ní igi eléso ni èmi Olúwa kò dá mi ní asán gbogbo èrò tó ń lọ tó ń bọ̀ ẹ̀yà kẹwàá ká nínú èso mi kí ẹ fi bẹ̀rù gbẹ yín ṣùgbọ́n mo bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan kí ẹ má ṣe tì í ní ṣubú gbogbo ẹni tó bá ń wá ìṣubú bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ayé ìtọ̀hún àtàkùkù ayé ẹ̀ kò ní nítumọ̀ nítorí pé ẹni ẹ kò wá dàgbàsókè ilẹ̀ Yorùbá torí bàbá gbogbo ohun tó ní lọ́ fi ń dùn kílẹ̀ Yorùbá lọ sókè ìlú wọn Ọọ̀ni nílé Ifẹ̀ ní kọ́kọ́ náà ṣe wọn ribiribi sí wọ́n ṣe sẹ́kù lọ́ ṣe sí Àkúrẹ́ mo tún lọ síbi kan ní ọ̀nà Iléṣà mo tún rí ọjà jámọ̀ wọ́n ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn gbogbo wọn náà ẹni bá ní ara tó yé àràbàdà ẹkùn tí ó jọjú ni gbogbo wọn ọba tó ń wíwó tó wò tu òwúrò àtọwọn oníṣọkúsọ kọ́wọn náà kọ síta kọ́wọn náà máa ṣe gẹ́gẹ́ bí bàbá ṣe ń kọ́ nǹkan káàkiri gbogbo ilẹ̀ Yorùbá yẹn ìyẹn gba yẹn lámọ̀ pé ọmọ náà ṣe bẹ̀bẹ̀ ṣùgbọ́n nísìnyí bẹ́ẹ̀ náà ń ṣe o. ìpàdé lọ́balọ́ba tá a máa ń ṣe nífẹ̀ẹ́ yẹn a máa ń lo ọjọ́ mẹ́rin ní hòtẹ́ẹ̀lì Ọ̀ọ̀nìrìṣà tàbí máa jẹ́ tá a máa mú tó fún wa nílé ẹnìkan kan gbogbo ọba ilẹ̀ Yorùbá ló máa ń lọ síbẹ̀ ṣẹ́rí tí oore ọ̀fẹ́ bá wà tí gbogbo ìpàdé lọ́balọ́ba yẹn ń tẹ̀síwájú tí ò sí pé bóyá ó mẹ́hẹ ẹnu ilẹ̀ ọba ilẹ̀ Yorùbá tí òkú yẹn á kò á jẹ́ one voice ṣùgbọ́n tí wọ́n ṣe pé torí nígbà yẹn ọ̀rọ̀ tá a bá sọ níbẹ̀ tí wọ́n bá ti yan àwọn tó máa gbé ọ̀rọ̀ ẹ̀ lọ bá president òun ló máa mú ṣe inú wọn dẹ̀ ń dùn sí ṣùgbọ́n wọ́n tó kan
Ọ̀yọ́ state pé kó hold ìjókòó yẹn wọ́n yẹ̀ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin lára níjókòó yẹn lọ tí bàbá fi wọ́n jà. So ní àgbà tí bàbá lẹ́jọ́ wájà sí wọn ò dábàá ìpàdé yẹn mọ́. Tó wá ṣe wípé ìpàdé yẹn ṣe ń lọ ni ìpàdé yẹn gangan ló lè wẹ gbogbo nǹkan yìí ló lè wẹ mọ́ bí mo ṣe ojú rí àti bí mo ṣe rò. Tí ìpàdé yẹn máa ń lọ bóyá ẹ̀ẹ̀kan lóṣù là ń ṣe ni o bóyá ẹ̀ẹ̀kan lọ́dún ni o tí olùdámọ̀tò sọ ẹ̀dùn ọkọ̀ opinion ní ibẹ̀ yẹn torí kò sí pé má sọ̀rọ̀ ń bẹ̀. Mo rò pé gbogbo tá a máa kó jọ ń bẹ̀ wọ́n lọ bá pẹ́sidẹ́ǹtì tàbí gómìnà tí ó bá jẹ́ sèkì tó bá ti ṣe àwọn nǹkan wọ̀nyẹn wọ́n mọ̀ pé àpapọ̀ ọba ilẹ̀ Yorùbá ló ń sọ̀rọ̀ ìṣètò bóyá ẹnìkan ló ń sọ̀rọ̀. So dídòkó ẹ bá ń lọ ọ̀rọ̀ Báṣọ̀run ẹ bá Ọ̀rúnmìlà ẹ bá wọn sọ̀rọ̀ àgbo owó yẹn pọ̀ tí wọ́n ná owó yẹn pọ̀ gidi ọjọ́ mẹ́rin tí ìdẹ̀ sí bóyá lọ́ra kúlíkúlí jẹ ara bírèdà tẹ̀wà jẹ so ó ṣe díẹ̀ bẹ̀tẹ̀ ọ̀rọ̀ láti gbà tí mi rí pé gbogbo ajínigbé àtàwọn tó ń ya wọ àdúgbò wa gbogbo kálukú ṣe bó ṣe wù ú àti eré àbí tó ń sọ̀rọ̀ sí yẹn ìmùkíní wọ̀nyẹn a máa dínkù òògùn tí mo